téèyàn bá ní nǹkan tí Ṣégè sọ láti 2017 tí mò ń sọ lórí atẹ́gùn pé kò yé òun pé àṣé ni mò ń sọ orí mi ò pé ni ó mọ̀ níbi tọ́gbọ́n mọ̀mọ́ ni o ó níbi tọ́gbọ́n mọ̀ ni ó ń lọ̀rọ̀ mi ò ṣe yé yín ẹ̀yin wèrè ọ̀rọ̀ mi ò lè yá wọn kà ọ̀rọ̀ mi ò lè yá wọn ní manipulation kan tí ò jẹ́ kí n join group kankan lórí atẹ́gùn nìyẹn ìkan náà ni gbogbo wọn ìwọ tó bá fẹ́ ṣẹ lọ́hùn tó fẹ́ rí ìbínú Ọlọ́hun má join ẹgbẹ́ kankan lórí atẹ́gùn yẹn o má join ẹgbẹ́ kankan o torí jọ́ tí aṣíwájú ẹgbẹ́ rẹ bá purọ́ ó fẹ́ kí wọn náà máa bóun purọ́ tó bá ń ba ayé èèyàn jẹ́ ó fẹ́ kó máa bá ń ba ayé ẹni yẹn jẹ́ kò sí bí gidi conscience ṣe lè sọ̀rọ̀ fún ẹ pé ń tẹ̀dẹ̀ ń ṣe yìí ẹni tẹ́ ń gbìjà yìí ló jẹ̀bi nǹkan o kò fẹ́ gbọ́ aṣíwájú yìí tó jẹ̀bi yẹn ó fẹ́ kẹjọ máa sọpọ́tì òun ni ó ní ò jẹ́ sọpọ́tì ẹni kankan nù wọn ní ò jẹ́ kí n wọ ẹgbẹ́ kankan nù wọn wọ́n pè mí ní 360 nítorí ẹ bá pè mí 390 èmi máa ń yẹ̀yàn wò tí n bá ti yẹ̀ ẹ́ wò tí mo bó òótọ́ lọ́wọ́ ẹ tí mò ń bẹ rìn pẹ̀lú òótọ́ yẹn tí mo tún wá lọ rírọ́ tí mo lọ rí kà lọ́wọ́ ẹ máa padà lẹ́yìn ẹ ni n tí ò jẹ́ kí n lè belong sọ́dọ̀ kankan nù gbogbo wọn nìyẹn ìkà ní gbogbo wọn ẹ wo bí wọ́n ṣe gbógun ti Dọ̀kásì báyìí bẹ́ẹ̀ kò sẹ́ni kankan tó gbógun ti Dọ̀kásì gangan ló gbógun ti ra ẹ̀ nígbà tí ó mọ̀ pé orí adé lórí òun kò mọ̀ bẹ́ẹ̀ mò ń pariwo tantan fún wọn ní 2017 pé ẹ̀yẹ́ ọmọ ẹ̀yẹ́ ṣe sùúrù mo ní gbogbo aburú tí ó ṣẹlẹ̀ sí kọ̀ọ̀kan nínú wọn pátápátá ó ń dò fún gbogbo wọn báyìí Ọlọ́run ọba ń gbọ́ tí n bá parọ́ Ọlọ́run wò mí gbogbo aburú tí ó ṣẹlẹ̀ sí gbogbo àwọn ọmọ fúráká yẹn gbogbo ẹ̀ ni mo mọ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run ti fi yé mi rí sẹ́ẹ̀rẹ́ ogun bó ṣe dìde ti Dọ̀kásì ogun ò dìde sí nǹkan tó náà ti ṣe ni òótọ́ ọ̀rọ̀ ò lè délẹ̀ kó ní ká má sọ ohun èmi ń sọmọ ẹgbẹ́ kankan nù wọn lórí afẹ́fẹ́ mo rí náà rí gbogbo wọn oní manipulation ní gbogbo wọn èyí tó lè dúró lórí òdodo nínú wọn tá a dúró pi lórí òdodo tá a mọ̀ jàjà òdodo tá a jẹ̀bi tá a mọ̀ pé òun jẹ̀bi tá a ló dá mo jẹ̀bi nǹkan tẹ̀ bá mi fà ẹ́ má bínú ó ṣọ̀wọ́n nínú wọn n tí ò jẹ́ kí n lè bá wọn ṣẹgbẹ́ nìyẹn èmi tí mo bá ti jẹ̀bi wọ́n kọ́ mi nílé tèmi ti wá tí mo bá ti jẹ̀bi mo mọ kí n tọrọ dáríjì pé ẹ má bínú mo jẹ̀bi àwọn ọmọ fúráká wọn ì gbà pa wọn jẹ̀bi o wọn ò ń gbà pa wọn jẹ̀bi o n tó jẹ́ kẹ́gbẹ́ wọn rùn sí mi nìyẹn o ẹni tó jẹ̀bi yóò mọ bẹ́ni tó jàre yóò tún mọ bá jà ẹ̀yin ọmọlẹ́yìn rẹ̀ ẹ̀dẹ̀ mọ̀ pọ́ aṣíwájú yín jẹ̀bi ọ̀rọ̀ yìí ẹ̀rí ẹ̀ máa sọpọ́ọ̀tì ẹ̀ ni ẹ̀ máa sọpọ́ọ̀tì ẹ̀ ni torí tẹ́ ẹ̀ bá sọpọ́ọ̀tì ẹ̀ yóò máa bínú sí i nílé tọ́ndẹ̀ ti kọ́ èmi nílé olúwawo kóòtù àṣìpa àwa là ń ṣe kóòtù àṣìpa àwọn bàbá tiwa ló ń ṣe kóòtù àṣìpa wọn á dẹ̀bi ẹlẹ́bi wọn á dárí fáláre ni wọn ì sọpọ́ọ̀tì irọ́ àwọn bàbá kọ́lọ́n kó fọ̀run kẹ́bà bóyá adéjọbí àwọn bàbá tiwa nìyẹn nílé tán ti kọ́ èmi tabarẹ́ ni tó ń hùwà tí ò dáa ẹ̀rí ká jẹ́ kó mọ̀ pé n tó ń ṣe ò dáa kó lè ronú pìwàdà tí wọ́n lọ́ máa fi ṣe gbogbo nǹkan tí mo study láàrin wọn pọ̀ gan mo wá rí i pé ẹni ègbé ni gbogbo wọn àṣìtáàní ni wọn Ọlọ́run wa sọ fún mi pé kí n má darapọ̀ mọ́ wọn o mo dẹ̀ dúpẹ́ mo ń sọpẹ́ fọlọ́run léni ni pé ẹ̀rí mo gbọ́ kìlọ̀ látọdún yẹn tọ́lọ́run ti sọ fún mi pé má darapọ̀ mọ́ wọn o mo dẹ̀ dúpẹ́ pé mi ò darapọ̀ mọ́ wọn bá ti ṣẹ̀ báyìí bá ti ṣẹ̀ Ọlọ́run gan báyìí tó bá ti darapọ̀ mọ́ wọn aṣíwájú tó ń tẹ̀lé yẹn òun ló jẹ̀bi aburú ló ń ṣe ṣùgbọ́n torí pé o ti ń tẹ̀lé yẹn o gbọ́dọ̀ mọ bá ṣaburú yẹn ni bẹ́ẹ̀ ìwọ́dẹ̀ lọ́mọ tiẹ̀ ń lé o lọ́mọ o lọ́kọ o láya o nílé o ní fámìlì tiẹ̀ o
olórí burúkú tó ń support lórí atẹ́gùn yẹn ó mọ̀ pé òun ló ń jẹ̀bi o ó mọ̀ pé gbogbo èpè tí wọ́n ń ṣẹ́ lé òun yẹn òun deserve ẹ o ṣùgbọ́n yóò mọ̀ bá wọn fà á yóò mọ̀ bó ṣe bá wọn fà á yẹn ló fẹ́ kí ẹ̀yin tẹ̀lé náà kẹ́yìn náà kẹ́ ẹ máa ṣépè fún wọn ẹ wà máa exchange èpè èpè gbogbo èpè yín yẹn wá hangi ẹ rí mo ní gbogbo aburú tí ó ṣe ìkọ̀ọ̀kan nínú wọn gbogbo ẹ̀ ni mo mọ̀ ṣùgbọ́n mi ò ní sọ̀rọ̀ báyìí ó dìgbà tí bítírì tí mò ń pariwo fún wọn pé kán ṣọ́ra wọn ìfẹ́ ni kán fi bára wọn lò ìfẹ́ náà fi ń kẹ́gbẹ́ jọ ẹgbẹ́ tẹ́ ń kó jọ yìí ìfẹ́ ni kẹ́ mọ́ fi bára yín lò ẹ mọ́ sọ àṣìṣe ara yín mọ́ ẹ mọ́ gbéra yín ṣubú mọ́ kẹ́ ẹ lè gbòòrò ẹ rí olórí burúkú wọn gbogbo ẹgbẹ́ tí wọ́n kó jọ lórí atẹ́gùn ṣe rí kán gbòòrò wọn ò gbòòrò ojú kan náà wà bí omi adágún ayé wọn bàjẹ́ sí ni torí wọn ò nífẹ̀ẹ́ ara wọn ìṣubú ara wọn náà máa ń wá ẹ rí bó wá wò wọ́n báyìí bó bọ̀ kẹ́kọ̀ọ́ láàrin wọn ìṣubú ara wọn náà wá ẹ rí Dọ̀kásì wọ́n ń wá ìṣubú ọmọ yẹn wọ́n ń wá ìṣubú ẹ̀ ní oríṣiríṣi ọ̀nà náà ń gbà náà fi ń wá ìṣubú ẹ̀ kì í dẹ́ṣẹ̀ bí wọn. kí ni mo sọ kì í ṣẹ̀ bí wọn o nǹkan tí Dọ̀kásì náà ti ṣe ni ẹ̀san wa ké bẹ́ẹ̀ tó bá ń gbọ́ gbogbo àwọn show mi láti 2017 gbogbo tó ń ṣẹlẹ̀ sí wọn yìí ni mo ti pariwo fún wọn pé ìgbà tẹ́ bá fẹ́ sinmi tẹ́lẹ̀ fẹ́ sinmi ẹ̀yin náà ti dèèyàn báyìí ní gbogbo ogun tẹ́ ń gbìn sílẹ̀ yìí ní gbogbo ẹ̀ máa wù ní ó máa dà yín láàmú ẹ̀rí ni. àsìkò gbà tó yẹ kí Dọ̀kásì kó máa gbádùn ẹ wo ogun bó ṣe dìde tóró náà ti ṣe irú ẹ̀ fáwọn aṣíwájú kan rí ó ti wùwà gbogbo ìwà tán wù sí Dọ̀kásì lórí afẹ́fẹ́ yẹn gbogbo ìwà yẹn ló náà ti wù rí àbúrò mi ni ọmọ mi ni òótọ́ ọ̀rọ̀ ò lè délẹ̀ ká mọ́ sọ òun náà tó bá jẹ́ pé ó bá mọ nú rò á mọ̀ pé nǹkan tóun ṣe lòun gbà. nǹkan tó ṣe lòun gbà ẹnìkankan kọ́ ní ìdáláàmú ogun àfọwọ́fà tí dọ̀dọ̀ tó ti fọwọ́ ara rẹ̀ fàǹgbà tí ó mọ̀ pórí adé lórí òun tí ó mọ̀ pórí oyè lórí òun tí ó mọ̀ pórí ọlá lórí òun nígbà tó struggle tí ó ronú jinlẹ̀ bẹ́ni tó bá ń struggle inú kan lẹni tó bá ń struggle máa ń lò ló fi máa ń struggle torí ìgbà tó bá dóbi tó lọ ẹ̀rí kò ní sí làálàá kankan kò ní sí jàǹjàǹ kankan ọkàn rẹ̀ ó balẹ̀ ṣùgbọ́n nígbà tó struggle òun náà àwọn tó ga òun náà máa ń fẹ́ já wọn wálẹ̀ ni ó máa ń fẹ́ já wọn wálẹ̀ ni wọ́n bá ṣe nǹkan lójú Dọ̀kásì náà àwọ̀ náà tí mi ò bá ti rántí gbogbo nǹkan níjọ́ oyè Àbíkẹ́ lásán lẹ̀rù Dọ̀kásì bà mí. òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ fún yín ẹni tó tọ́ ọ̀rọ̀ bá gbòdì lára ẹ̀ kó jápa kì í ṣe rọ̀ mo sọ fún yín gbogbo tí mo bá sọ nípa Àṣàbí Tókunbọ̀ in tí mo mọ̀ tí mo rí nínú ìwà ẹ̀ ni mò ń sọ èmi ṣàràbù fún yàn mi parọ́ mọ́ yàn tí gbogbo yín tí ẹ bá ti ẹ̀ rí gbogbo ẹ̀ níjọ́ tí Àbíkẹ́ ń jẹ oyè tó yẹ kí Dọ̀kásì lórí pláfọ̀mù ẹ̀ kó gbàlù kó máa jó despite pòun àtàbí kẹ́ńjà but ó lè jẹ́ ọmọdé ló ṣe ń gbà yẹn torí mò ń wo mo kàn ń mérí báyìí ni mo kàn ń mérí báyìí pé ó máa ṣe o Dọ̀kásì kò ní mọ̀ pé mistake lòun ń ṣe yìí o kò ní mọ̀ o mo ṣe show kan lọ́dún yẹn lọ́nà mo sọ gbogbo ntójú mi rí lọ́dún yẹn tí mo sọ nínú show yẹn ni mo fi pàkíyèsí ẹ pé Dọ̀kásì ìwọ rò pé òun cruise ni òun cruise tó ń ṣe ìka ni òun àtàbí kẹ́ńjà tíjà wọn lé ìjọ oyè yẹn tó wáyé pé Dọ̀kásì tó wáyé pé ó já tán ni
bóyá ká ló ti nírú Infinity yẹn ó ti nírú Infinity yẹn lẹ́gbẹ̀ẹ́ nígbà yẹn ni bóyá Infinity bá já tán pé àìbínú sí nǹkan tó dáa ní tó ń ṣe yìí impression ló ń fáwọn èèyàn yẹn bí ẹni pé inú ẹ̀ ò dùn sí ìkà ló ń ṣe yìí kí ni tiẹ̀ ó yẹ kí inú ẹ̀ máa dùn ní kó ọ̀gán pe àwọn èèyàn gan ọmọ platform ẹ̀ kí inú ẹ̀ máa dùn despite pé wà tàbí kẹ́ńjà kó show fún gbogbo ayé pé inú ẹ̀ dùn sí oyè tó ń jẹ yẹn kó tọrọ ẹ̀mí gígùn fún kó ṣàdúrà fún kí gbogbo ayé máa kọ́ ha pé ọmọ ọgbọ́n mọ̀ lọ́mọ dọ̀kásì yìí àbẹ́ẹ̀rí despite àbẹ́ẹ̀rí ni kí wọ́n gan kó pàpè jẹ́ kó ṣe fàájì torí gbogbo tó ń ṣe nígbà yẹn òfin ṣàdúrà fúnra ẹni kó ṣe fàájì lórí platform ẹ fáwọn ọmọ TMS ló kójọ ń gbà yẹn TMS ló ń jẹ́ ń gbà yẹn kínú ẹ dùn kò tí ẹ yẹ kó show ẹ but ẹ rí òré èèyàn pé sákèsì òun gan fúnra ẹ ò lè dá ronú níjó ìyàbí kẹ́ gangan ní dọ̀kásì gan lọ kó lẹ́kẹ̀ sọ́rùn ó kó lẹ́kẹ̀ sọ́rùn ló kó sórí ló kó sọ́rùn àfi bí ìgbà tó yẹ pé ó ti ságbo ní bó ṣe ranjú wọn lórí pláfọ́ọ̀mù ẹ̀jọ́ yẹn ó ti ẹ̀ jẹ́ èmi rò pé bóyá ó joyè tó tọ́ ni lèmi náà kí congratulation Nadia bí màá má bí kẹ́sì eré mà ní kò mọ̀ joyè kì í mà so yèyé bẹ́ẹ̀ wà jílò náà ń pè rẹ̀ lọ́dún yẹn lọ́hùn dọ́kásì ọlọ́nkà gbẹnu mi sọ̀rọ̀ fún ẹ fẹ́rẹ́fẹ́ nírọ̀lẹ́ ni gbogbo ogun tó bá rí lórí Facebook tó bá dìde sí ẹ o gbọ́dọ̀ fi ṣèbínú o gbogbo ogun táwọn àbíkẹ́ bá ń gbé tiẹ̀ o gbọ́dọ̀ fi ṣèbínú o dẹ̀ gbọ́dọ̀ gbọ́wọ́ jà pẹ̀lú kankan nínú wọn wọ́n gbọ́wọ́ jà pẹ̀lú wọn sùúrù ní kò ní kẹ́ ẹ parí nǹkan tó rùn torí èmi ò mọjọ́ tẹ fẹ́ jàdà Ọlọ́run ní kí gbogbo yín pàdé ara yín lórí atẹ́gùn fún purpose fún nǹkan tó dáa ni but ẹ fi èrò ọkàn tí ò dáa inú níbí ni ìkà ẹ fi ń ba gbogbo iṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ kí gbogbo ẹ̀ kí iṣẹ́ Ọlọ́run kó wá sí ìmúṣẹ nínú ayé yín lóko lẹ́kẹ̀ sọ́run lólò náà ń jóye o òun náà ń jó mo wò pé dọ́kásì ò lọ Nàìjíríà bó wá táìmù ló ti jóye pàdé èyí bẹ́ẹ̀ wà jílò náà jẹ́ báyìí oyè tó jẹ́ ló dàbí àwọn ọmọ ọba ló sílẹ̀kẹ̀ sórí báyìí ẹ rí lónà ẹ ti mọ̀ pé ìtara wà lára dọ́kásì kò mọ̀ pórí adé lò náà kò mọ̀ débi tí Ọlọ́run mú òun lọ kódà ó jìnnà ó kọjá bí tàbí kẹwàá ẹ rí ó ń ya gbogbo èèyàn lẹ́nu ní pé tí wọ́n sábì kẹjẹ ni àbí oyè wo wá ní yèyé bẹ́ẹ̀ wà jíwo lò náà tó ń pera rẹ̀ báyìí gbogbo ẹ̀ náà ní rẹ́kọ̀dù ẹ̀ lórí Facebook o gbogbo ọ̀rọ̀ tí mo sọ kò sí rọ́ńbẹ́ o wọ́n ní rẹ́kọ̀dù ẹ̀ fídíò ẹ̀ wà gbogbo ẹ̀ kẹ́ ẹ wo dọ́kásì bó ṣe dress bó ṣe ń àbí kẹ́gàn òmúra tó níjọ́ oyè yẹn ẹ̀ ṣe bí dọ́kásì ló ń joyè ni ẹ̀ rí òun náà oyè tiẹ̀ náà wá dé mo sọ ọ̀rọ̀ fún gbogbo ẹ̀yin amukun mẹ́kọ̀ọ́ tẹ̀ǹtẹ̀lé wọn mo sọ ọ̀rọ̀ fún gbogbo ẹ̀yin òpònú tẹ̀ǹtẹ̀lé wọn kẹ́ẹ̀kẹ́kọ̀ọ́ kẹ́ẹ̀kọ́gbọ́n òṣèlú jà tẹ́lẹ̀ mọ́ báyẹn jà tọ́lọ́n bá ti lè kọ ìdí oore sí ìkan nínú wọn tẹ́ ẹ̀ bá jà yẹn tó ń yayọ oore yẹn ẹ̀yin náà bá yayọ oore ni ẹ má dúró pé ẹ má fi ṣẹlẹ̀ yà ẹ má gbógun tì ẹ má ṣe gbá ẹ má ṣàwò ẹ rí ogun ọjọ́ sí tí dọ́kásì gbé tàwọn àbíkẹ́ níjọ́ tó gbọ́ pé wọ́n ń joyè tó ti gbàgbé pé Ọlọ́run tó ṣe tàbí ká ṣe tó náà òun gan kì í ṣe ọmọ lásán òun gan dúró re tó yẹ kó ṣe ní ire akárí kó fi tayọ̀tayọ̀ torí látijọ́ tí mo ti ń wo wàhálà wọn yìí látijọ́ tó ti joyè táwọn ọmọ ayé ti dìde sí tó ti ń takù ẹ̀ mi ò rẹ́ni kankan àdírẹ́sì issue yẹn mo wá ń wo pé ẹ̀rí àwọn ọmọ ní manipulation wọn á ròdodo yẹn wọn á mọ nǹkan tó kọ́ sí problem dọ́kásì tí gbogbo ayé dìde sí tán gbógun ti wọn ò ní sọ ni o mo wo gbogbo wọn àwọn àgbààgbà inú wọn tí mo rò pé wọn á lè ṣí dọ́kásì létí tán ti ń tẹ̀lé wọn bọ̀ tipẹ́ wọn á lè rán létí pé wò sùúrù ni kó máa ṣe o àdúrà ni kó sáà máa gbà kọ́lọ́n gbogbo ẹ̀ borí àwọn ogun tí ó ń dìde sí ẹ̀ yìí ogun àfọwọ́fà ni o
gbogbo àfọwọ́fà rẹ ni o èyí ṣe pé n tó ṣe àṣesílẹ̀ tí Yorùbá ní àṣesílẹ̀ làbọ̀ wá bá lórí yóò dọ́kásì ẹnìkan kọ́ ní dà ẹ̀mú ẹ o àbí kẹ́wé ètì ẹ o wo gbogbo àwọn straight from the heart tán analyse oyè rẹ tán ṣe gbogbo nǹkan sí ẹ yẹn wọn ò ètì ẹ o ìwọ náà jókòó kó ronú sẹ́yìn ìtú wo nìwọ náà ti pa sẹ́yìn nígbà tó gbọ́ pé àwọn onírè tán ya yọ rí kí ni ìgbésẹ̀ wo nìwọ náà gbé èmi gbogbo ẹni tí mo bá ń bá jà tó bá ṣe birthday màá tún kí congratulation ni kì í ṣe pé mo kí ní eye service mo kí tinútinú ni bí mo ṣe ń bá ta ni mo ń bá jà ń gbà yẹn dọ́kásì tí mo wà pẹ̀lú Lizzy gbà yẹn ẹ̀rí kó tó di pé ẹ̀rí mo tún yàbàrà lẹ́yìn Lizzy gbà mo bẹ̀rẹ̀ sí rí kà lọ́wọ́ rẹ̀ mo sọ fún èmi àtẹ̀lé ni má yà lè mi tó bá ti fẹ́ kí n máa tẹ̀lé ẹ dáadáa tó ń ṣe tó attract mi yẹn ó ní kó má ṣe lọ tí mo bá ti lọ rí nǹkan míì tí mo ti lọ rí nǹkan táwọn kà ń ṣe sí ẹ tí mo ti rí pé ìwọ náà ti ṣe àwọn kà tí mo fi ń pè wọ́n ń kà ìwọ náà ti wá ń ṣe àlè máa padà lẹ́yìn ẹni èmi máa ń fẹ́ kéèyàn dúró lórí òdodo kó nà straight ni bọ́ tó bá ti fẹ́ máa gbé mi yàbàrà yẹn máa padà lẹ́yìn ẹni kó má fi tẹ̀ bà tèmi jẹ́ bọ́rọ̀ tèmi ṣe rí nìyẹn but ẹni tí ò bá farabalẹ̀ kó lójú inú kó ní ti inú kó ní ẹ̀mí kò lè study mi lè get mi èmi iṣẹ́ yẹn rádáadáa bí tí mo ṣe ń ronú ọ̀tọ̀ ni ara àwọn nǹkan tó fàjẹ̀mí àti Lizzy nìyẹn tí mo ti di enemy tí mo fi di enemy lójú Lizzy ni mo fẹ́ sọ yìí torí bí mo ṣe ń ronú kọ́ làwọn ṣe ń ẹ̀rí nígbà yẹn tíjà yẹn le tí mo wà lẹ́yìn Lizzy tí mo ń ẹ̀rí mo ń wá peace fún Lizzy peace lèmi wá fún gbà yẹn tí a gbọ́ pé dọ̀kásì ra mọ́tò audio mọ́tò tí wọ́n fi hàn wá lórí afẹ́fẹ́ ń gbà yẹn táwọn pé dọ̀kásì ń gbé gbogbo amúgùn ni agbọ́ ti Fọlá lákọ́kọ́ rí mo rí ti Fọlá gbà yẹn despite pé mò ń against the girl yẹn mo ṣe mo kí congratulation kò pẹ́ mo tún rí ti dọ̀kásì náà àbí ẹni tó bá fẹ́ rí ẹ gbọ́dọ̀ máa bó ní re yọ ni no matter ìjà tẹ́lẹ̀ má jà kẹ́ ẹ má jà táìmù tí ẹni tó ń bá jà yẹn bá ń ṣe nǹkan rí ní táìmù yẹn ṣàdúrà fún tinútinú kó bá yọ lásìkò gbà tán bá yáyọ ayọ̀ yẹn tán bá yáyọ oríire yẹn níjọ́ yẹn ìwọ náà bá yáyọ oríire ó wà lé níjọ́ kejì kó tó kájú ẹ lẹ o kó tó wá kájú ẹ lẹ pé Ọlọ́run kò o ti ṣe nǹkan tó yẹ kó ṣe fún lánàá ẹ rí but ìgbà tí mo rí tí gbogbo ayé ń kí dọ̀kásì nǹkan tí mo rí lórí show Jókòtádé òun ló post mọ́tò yẹn ibi tí mo ti ṣe Lizzy nìyẹn ṣe mọ̀ pé àwọn kan wà tó máa ń sa kọ́mẹ́ǹtì káàkiri wọ́n mọ̀ sọ kọ́mẹ́ǹtì yẹn káàkiri ẹ̀rí àwọn ìfọ́màtì ẹ̀ náà lọ sọ fún Bùràṣégè yìí ò stable believe pé wọ́n kí dọ̀kásì congratulation tí mo kí dọ̀kásì lásán ibi tí mo ti ṣe àwọn ọmọ warrior nìyẹn tí mo rí lórí ni mo kí pé oríire náà ló ń ṣe Ọlọ́run ò ní ṣe ní pósí rẹ o mo bá yọ o mo yọ fún dọ̀kásì mo yọ fúnra mi o mo dẹ̀ kọ́mẹ́ǹtì síbẹ̀ mo ṣàdúrà fún òun gan tó bá ń ka kọ́mẹ́ǹtì yẹn yóò mọ̀ yà lẹ́nu nígbà tí mo kọ́mẹ́ǹtì tán mo tún wá kọ́ pé hope this one will not be audio something like Fọlá o Jókòtádé ló wá reply mi pé ṣége irọ́ o kò rí bẹ́ẹ̀ o pé confam lélẹ́yìí o nǹkan mo ní tó bá ti yẹ confam mi mo kí kú oríire congratulation ẹ̀rí kì í ṣòun ni mò ń kí mo fi ṣàdúrà fúnra mi ni ẹ wo níjọ́ yẹn tí dọ̀kásì ṣe ṣó rádáadáa tí ṣe níjọ́ tíjọ́ Àbíkẹ́ Joyè yẹn ojú tì mí ni mi ò dẹ̀ rí èèyàn báyìí tó lè bá ń pe ọmọ ìsákèésí pé tí ṣe yìí àwọn èèyàn máa rò pé inú rẹ ò dùn sí nǹkan tó Àbíkẹ́ ṣe yìí ni èwo ni tiẹ̀ tí ìwọ náà wá kú lẹ́kẹ̀ẹ́ sọ́run tó ní ìwọ náà jẹ bẹ́ẹ̀ wà jí kan o kìíní kan ní ẹ o nǹkan kan ṣé yẹn ló yẹ kó máa ṣe ni àbí kí wọ́n gan máa kó máa celebrate lórí kíní ẹ ìbọ́gà ẹ̀ ní tẹ́lẹ̀ ọ̀rẹ́ ni gbogbo yín tẹ́lẹ̀ lẹ́jọ́ ṣe oríire dẹ̀dẹ̀ bákan nìyẹn ẹ̀dẹ̀ ń jà táìmù tẹ́ ń jà yẹn lọ́lọ́run ní pé kí ọwọ́ tiẹ̀ tẹ nǹkan tí kò dẹ́sẹ́ni tí ó wù ní tí Àbíkẹ́ ń ṣe yẹn wù ọ náà mọ́ wàá ṣe níṣe pé bóyá òfin ṣẹlẹ́yà kó wá gbógun tì lórí afẹ́fẹ́ kó ọ̀nà wa máa ṣe sóò kínní táwọn èèyàn dẹ̀ mọ̀ pé òjòyè kankan
kí ni mí nìyẹn ẹ béèrè lọ́wọ́ Dorcas pé ẹ̀kọ́ wo ló fi kíní yẹn kọ́ wa èrè wo ló rí nínú ṣóò tí ń ṣe ń jọ yẹn ṣóò tó ń ṣe ń jọ yẹn ní kábíkẹ́ mọ́jọ yẹ ó joyè tó máa jẹ́ Nàìjíríà ó jẹ́ gbogbo àwọn tí wọ́n sọ pé ìwọ náà jẹ Bẹ́wàjí tó kó lẹ̀kẹ̀ sórí gbogbo wọn mọ̀ wípé orí ò jẹ́ nǹkan kan wọ́n kàn pé ẹ̀ náà ní èrò wá pọ̀ lórí pláfọ́ọ̀mù rẹ̀ inú rẹ̀ wá dùn mọ́ wá wò pé wọ́n mọ̀ mọ́ tàyàn lórí atẹ́gùn yìí o wáyé kí mo ráyè súnmọ́ ń gbà yẹn ní bá sọ fún un bọ̀ kò rí èèyàn pé sákèsì ẹ̀rí Yorùbá ní àṣesílẹ̀ ní àbọ̀ wá bá gbogbo ẹni tó bá mọ dáadáa ṣe sọ́mọnìkejì kó mọ̀ ṣe gbogbo ẹni tó bá mọ ìkà ṣe sọ́mọnìkejì kó mọ̀ ṣe àdúà èpè wọ́n fi ń ṣe fúnra wọn orí gbogbo ń tẹ́ ẹ ṣe pátá gbogbo ẹ̀ ló máa padà wá dìde sí i torí mo wo gbogbo sàkún ogun tó dìde sí Dorcas gbogbo mo wò báyìí láti gba oyè tó ti joyè yẹn ẹ rí mo wò pé wẹ́ẹ́ dídẹ́ ẹsẹ̀ nìkan kan ló dẹ̀ ń dààmú ọmọ yìí o àwọn nǹkan tó náà ti ṣe ni o àwọn nǹkan tó ti ṣe ló di wàhálà sí lọ́rùn báyìí o gbogbo àwọn tó yẹ kán dunnú sí sẹ́yìn pé ń jọ tàbíkẹ́ yẹn náà tó bá celebrate oyè Àbíkẹ́ lórí platform ẹ̀ despite pé wọ́n ń jà sẹ́yìn pé ìtìjú gan mú Àbíkẹ́ àwa gan á lè lanu á lè lálé Àbíkẹ́ tó bá fẹ́ máa gbọ́ kọ́wọ́ nígbà tí Dorcas náà tó ẹ̀rí tọ́lọ̀ wọn á pín irin dọ́dọ̀ tiẹ̀ táwọn Àbíkẹ́ bá fẹ́ máa gbọ́ kọ́wọ́ àwa yìí bí gbogbo èèyàn sọ̀rọ̀ ẹ̀ máa sọ̀rọ̀ mi ò bàjà rí màá bàjà títorí ẹ̀ màá lanu màá lálé ẹ̀ bó ṣojú wa despite pẹ́ ń jà níjọ́ oyè tiẹ̀ ó celebrate lórí atẹ́gùn tínú ẹ̀ ń dùn orírùwà yẹn Anamáyọ̀wá máa ń ṣe tiẹ̀ tí Anamáyọ̀wá bá ń bá yàn jà tó bá rí pẹ́ nìyẹn ń ṣe nǹkan dáadáa ẹ̀ ṣe bí wọ́n ti parí ìjà ni mo rí àwọn wà yẹn nínú wa Anamáyọ̀wá ẹ̀ nímọ̀ pé ẹni tó celebrate lórí kiri yẹn tó kí yẹn tó ṣe ṣòfò yẹn nímọ̀ pọ́n jà orí but Dorcas ó ṣe mistake yẹn ó kù díẹ̀ káàtó ẹ wo àdẹ̀lẹ̀ blame ẹ̀ torí pé òun gan ò mọ̀ pórí owó lórí òun kò mọ̀ pórí ọlá lórí òun orí adé orí oyè ni ẹ pé téèyàn bá struggle èèyàn ò ní mọ bí ọjọ́ iwájú ṣe rí èèyàn kàn máa ẹ rí àmọ́ ya àwọn míì tán ti fi àná wọn wọ́n ti fi bà ọjọ́ iwájú wọn wọ́n ti fi bàjẹ́ wọ́n pọ̀ lu èyìnbó yìí ẹ máa wo ogun tó ń dìde sí báyìí ọ̀tọ̀ náà ṣe tí tóyè lọ ó ní nǹkan fojú rẹ̀ rí lórí ọ̀rọ̀ oyè yẹn ní blogging ní cropping nǹkan kan òun náà wá gbọ́n sẹ́mọ́ríkà apani tí ò fẹ́ kán múdà kọjá lórí òun ẹ̀mọ́ bí Dorcas ṣe gbé oyè yẹn rẹ bó ṣe gbé pamọ́ tó gbé pamọ́ tó gbọ́ bá pamọ́ tó gbé gbogbo ẹ̀ pamọ́ táwọn ọmọ ayé ń sọ wọ́n sọ ògán ẹni torí kó ti mọ̀ wá tó ti wù ẹ̀yin tẹ̀sẹ̀ ń jọ yẹn ní Facebook tẹ́ ẹ̀ mọ̀ wá tí Dorcas ti wù dọ́ọ̀ ní Dorcas tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ ń di gentlewoman ní àwọn nǹkan tí ò dáa ó ti ṣẹlẹ̀ ó ti happen lọ́wọ́ tiẹ̀ náà sẹ́yìn a máa regret báyìí á dọ́gbọ́n á dìmọ̀ fún báyìí òun náà máa fi ṣe lecture fáwọn tó bá fẹ́ máa wùwà tó náà ti wù sẹ́yìn nígbà tójú rẹ̀ lé Dorcas ó le gan ni ó ṣe ẹ̀rọ ni Dorcas ṣe ẹ̀rọ ni ó le bí àpárá ẹ tó ó na iye ewé títí iye ewé bú sẹ́kún ó na iye ewé Ẹsábọ́ọ̀dù tẹ́rí tí ń ṣe rádaràda tí ń janu rádaràda ẹ̀ tọ́ Dorcas bá tẹ̀ tọ́wọ́ rẹ̀ bá tẹ̀ ó nà tó sunkún tá a ní gbogbo kíní ẹ̀ lọ́wọ́ ni níbi ẹnu ló fi nà àmọ́ ìyá àwọn èèyàn tàbíkẹ́ náà fẹnu nà Àbíkẹ́ máa wà London tí ó mọ̀ fẹnu nà ẹni tó wà l'Amẹ́ríkà yóò sì mọ̀ sunkún níbi tọ́lọ́n bless wọn dé ti combination wọn yẹn ẹ rí but mi ò mọ nǹkan tí mo lè torí nígbà tí mo dé sáàrin wọn gbà yẹn tí mo rí bá ṣe ń ṣe inú mi máa ń dùn ní ẹ rí ìfẹ́ yẹn torí mo ṣe rí wọn mo ti wo pé àwọn ọmọ combination wọn ìbá ṣe ń ṣe ibi tọ́lọ́run mú wọn lọ gan tó bá yẹ pé wọ́n fi inú kan bára wọn ṣe ni pẹ̀lú ẹgbẹ́ wèrè tán dádálẹ̀ yẹn kì í ṣe nǹkan tá à ń sọ nípa wọn lẹ́ni lórí atẹ́gùn láàmú sọ but
kò sẹ́ni tó fà á ju adàgbàjẹ́ra ìfù tó wà láàrin wọn lọ. iye ewé combination àwọn ọmọ yẹn ó possible kí Dorcas àti iye Àbíkẹ́ gan kán mọ̀ jà tó bá yẹ pé àwọn gangan ni wọ́n wà lórí atẹ́gùn ní but adàgbàjẹ́ra ìfù táwọn àwọn sẹ́ẹ̀tì ẹ ti lẹ̀ àwọn arúgbó tí ó bá ṣe kékeré tí wọ́n bá sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ kò láwọn ọ̀rẹ́ kò nìkan tó kàn já sáàrin àwọn ọmọ kéékèèké yẹn tó bẹ̀rẹ̀ sí forí wọn gbárí ẹ̀rí ní ọ̀rọ̀ Àbíkẹ́ náà ló mú sẹ́nu títí dìse náà àgbàlagbà ẹ̀rí gbogbo àwọn wàrà dáradára tásàbí máa ń wù tó máa ń bẹ́ mi nínú nìyẹn pé irú ìyàrá dáadáa wò lé àwọn ọmọ ìwà jẹ́ ibi sẹ́ẹ̀tì ẹ ni tẹnu bá yún ẹ tó bá fẹ́ máa bú yẹn ó mà wọ́n sẹ́ẹ̀tì ẹ tó lè máa bú ni èwo níta àwọn ọmọ yìí tó ń bá sorogún lórí kínní àsìkò wọn dẹ̀ ní àsìkò kọ̀ǹpútà yìí àsìkò àwọn ọmọ yìí ní social media dé kò dé lásìkò títí ẹ opportunity ló ní but tó tún fẹ́ràn kankan mọ́ bí ẹni pé ẹ o ìwọ ló ní ayé ìwọ ló lọ́run ìwọ ló ní kọ̀ǹpútà o àwọn ọmọ yìí o kán lọ lẹ̀ kán lọ sí o nígbà títí ẹ tí wọ́n wà ní èjì wọn kò sí nǹkan tí ń jẹ́ social media kò sí nǹkan tí kìíní kò sí àsìkò títí wọn ló dé àwọn náà ní ẹ wo àgbàlagbà kan tó kó sí garawa ẹ wo bó ṣe ẹran kankan mọ́ wọn lórí ó wá sọ̀rọ̀ ẹ̀dẹ́ ní àbùkù lọ́wọ́ àwọn ọmọ yẹn gbogbo wọn náà ti pọ́n lérí tẹ́lẹ̀ ó wá dé yẹn rádaràda ó ti gbà yí pé àwọn ọmọ yẹn tó ń bá ṣe kò ń bá fakàngbà wọn ṣe sẹ́ẹ̀tì òun wọn ṣe generation òun ó mà wọn sẹ́ẹ̀tì ẹ tẹ́jọ lọ sí Yéjídé ó mà wọn sẹ́ẹ̀tì ẹ tẹ́jọ ṣe kékeré tí wọ́n wà London wọ́n wà ní kinní àwọn tó yẹ kẹ́jọ mọ̀ takàngbà yẹn kì í ṣe àwọn Àbíkẹ́ àwọn Dorcas àwọn ọmọ kéékèèké ní wàá wá ní ó yẹ kójú mọ̀ tiẹ̀ láàrin wọn bó ṣe rí ọmọ tó ṣe Facebook gan 20-something years náà pé Esabod sọ̀rọ̀ ẹ̀dọ̀gá Facebook ní olórí burúkú tí ó lè dánú rò kò lè dánú rò kó náà create nǹkankan àfi èpè kó create èpè kó create ebú kó ní kẹ́ lọ sí fake account kẹ́ máa fi ba ayé àwọn èèyàn jẹ́ kẹ́ máa bá n tó ṣe nìyẹn kó dá ẹ̀rí kó ra àwọn ọmọ kéékèèké méjì táàrin wọn gún kó dá jà sí wọn láàrin kó lárí wọn mọ́ra wọn kó ṣe gbá kó ṣàwo ẹ̀rí àgbàlagbà tí ò bá mọ bá ṣe ń coordinate ṣe bá dẹ̀ jókòó ara ẹ̀ jẹ́ láàrin àwọn ọmọ kéékèèké tí ò bá fẹ́ kábùkù rárá o ìwà tí mo expect kó máa wù láàrin àwọn ọmọ yẹn tí ó yẹ kí n máa rí nǹkan ló ń wù àdàgbàjẹ́ra ìfọ ayé àti ìrírò lórí burúkú bíi Esabod rí látọ̀dún ẹ ti bí mi ò rírú àgbàlagbà rádaràdá bíi títí ẹ̀yẹn mi ò rí rí ó dẹni ẹ̀bùkù lọ́wọ́ àwọn ọmọ yẹn ni tó bá ń pọnlé wọ́n kàn ń ga ni lẹ́ni tó yẹ ká máa fẹsẹ̀ méjèèjì máa kúnlẹ̀ fún ká ló fi rẹ̀ sípò gbogbo wà tó yẹ ká àgbàlagbà máa wù tó ń hùwà àgbàlagbà yẹn láàrin wọn 2017 tí mo rí wọn yẹn tí ì ṣe pé ó ń bá wọn ṣe kéèbú ó ń bá wọn ṣe kíní àwọn ọmọ yẹn dẹ̀ tó máa ń sọ fún pé ìyá ẹ lọ bá wọn sẹ́ẹ̀tì yín àwa ìṣe sẹ́ẹ̀tì yín ẹ wo èjì wa ni ẹ lọ àwọn ọmọ yẹn dẹ̀ sì yọ̀ǹgì ní gbogbo gbà yẹn ẹ lọ bá wọn sẹ́ẹ̀tì yín náà èwo ni títí wa tẹ máa bá wa jà máa bá wa jà máa bá wa jà máa gbé wa ṣe pé kí ló dé ẹ láwọn ẹ rí ó sọ̀rọ̀ ẹ̀dọ́ lórí burúkú láàrin àwọn ọmọ kéékèèké ni ẹ rí tó máa gbẹ̀yìn ẹ̀ òun gán mọ̀ pé gbẹ̀yìn òun ò lè dáa wọ́n ní ẹ wá wo ìgbẹ̀yìn Esabod náà bó ṣe máa rí ẹ rí gbogbo orú àwọn ọ̀rọ̀ tẹ́mi ń sọ yìí ló yẹ kí Esabod máa fi ṣe wáàsí fún àwọn ọmọ yẹn ń gbà yẹn ẹ wo bí ìbá ṣe níyì láàrin wọn kó mọ̀ bá wọn jà nígbà tí Dorcas ń ṣe mọ̀nàmọ̀nà ńgbà yẹn tó ọ̀gá rẹ̀ ń joyè tó náà lọ kúlẹ̀kẹ̀ yà sórí tó ní oníṣẹ́ kíní kankan oníbi yèyé bẹ́ẹ̀ wà jí o òní kíní àwọn àmọ́ yèyé bẹ́ẹ̀ wà jí nù Dorcas àtàbíkẹ́ gbogbo ẹ̀ wá wọnú ara wọn nígbà yẹn kẹ́ Esabod kó bá jẹ́ pé àgbà dáadáa ni kó ti pé Dorcas sí àkíyèsí kó sọ̀rọ̀ làkàyè fún torí pé wà tí kíní wa ń jà nísinsìnyí àló mọ̀ọ́kẹ́ báyìí ni àbí ká nínú ẹ̀ òdò sóyè tó lọ jẹ ní àbí ojú kíní impression wo ló fáwọn yẹn àìṣe bẹ́ẹ̀ máa celebrate Àbíkẹ́ lórí kíní ẹ̀ ni ó wà Nàìjíríà ọlọ́jọ́ yìí báyìí bó bá wá dé o ó tún padà sí London o tó bá joyè rẹ̀ tó dé tán o tẹ tó ti ríra yín lórí atẹ́gùn ẹ tó lè máa tútù síra yín lójú bọ nígbà tó ti gbọ́ kó lọ joyè ó lọ ṣe kíní kó lọ re kó bọ̀ re kó rí òye yẹn kó rí gbàbọ̀ nu àdúrà ló fi ṣe fúnra ẹ orí ìgbà títí ẹni ó bá dé ẹ rí láwọn ọ̀rọ̀ làkàyè tó yẹ kó máa jáde lẹ́nu lórí burúkú obìnrin yẹn kò gbọ́n rárá ó ní mo ṣe ń wo gbogbo àwọn gọ́líbù tó ń tẹ̀lé àwọn ẹ̀rí tẹ́ bá wo gbogbo àwọn tó ń tẹ̀lé yẹn náà àwọn aláyé bàjẹ́ náà ní táyé wọn ti bàjẹ́ tán ti fọwọ́ ọlọ́mọ kan
ọlọ́mọ méjì tí ò rílé ọkọ gbé ọlọ́mọ mẹ́ta tó yẹ pé ẹ bá béèrè kí ló ṣí kúrò nílé ọkọ orí burúkú ni. kò sí nǹkan kan míì ẹ wo ó dàrin àwọn ọmọ yẹn rú nígbà yẹn ẹ bá wo gbogbo àwọn àgbàlá gbogbo nǹkan yẹn náà ló máa ń bí Sọjí nígbà yẹn pé irú obìnrin wo lẹ́sàbọ̀dù yìí láwọn ọ̀rọ̀ tí Sọjí yẹn máa ń sọ sí Yewé ńgbà yẹn ẹ ti mọ̀ pé Sọjí yẹn ní làákàyè ìwà tí Yewé ń wù kò tẹ́ lọ́rùn ìwà rádaràda ni kò expect ẹ ẹ rí bí Yewé ṣe sọ̀rọ̀ ẹ̀ bí akíndèdèrè nìyẹn bó ṣe wà yẹn báyẹn inú rẹ̀ òdò sóyè tí Dọ́kásì jẹ yẹn ojú ayé ló ń ṣe oyè tàbí kẹ́nà jẹ inú Yewé òdùn sí ojú ayé ló ń ṣe òun ó máa ń láì kó nǹkan máa ṣubú kí nǹkan máa bàjẹ́ kó máa bàjẹ́ ni ìró ọkàn ẹ̀ nìyẹn lẹ́yìn wá sá fún ẹ ti mọ̀ pé ṣù ni nítorí pé ayé rẹ̀ ò dáa láti ẹ béèrè lọ́wọ́ ìyá àti bàbá rẹ̀ pé bó ló ti rí wà burúkú yẹn tó ń wù yẹn ẹ wò bí gbẹ̀yìn Ẹsábọ́ọ̀dù náà ṣe rí ṣé ìyá Ẹsábọ́ọ̀dù náà bímọ ni ṣé bó bímọ ṣé bá ra àwọn ọmọ tó bí lẹ́sábọ́ọ̀dù kí ló gbẹ̀yìn ẹ̀ ṣebí sórí ẹ̀ náà sọ lórí atẹ́gùn tó wá ní ń jẹ ìgbẹ́ nígbà tí òru ń jẹjẹ ń jẹka àbí àwọn aláàtí gbogbo wọn yẹn Gàdáfì gbogbo wọn ṣe wọn jọ ń gbé Dublin ni kí ló gbẹ̀yìn ẹ̀ ni mo ṣe ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn tẹ́ ń gbọ́ wá sí mi ẹ̀kọ́ ni kẹ́ ẹ máa kọ́ ẹ má lọ sórí pláfọ́ọ̀mù èèyàn pé ẹ fẹ́ lọ sọ àṣìsọ tẹ́ni yẹn fẹ́ sọ ẹ má lọ sórí pláfọ́ọ̀mù pé ẹ fẹ́ lọ gbọ́ nǹkan tẹ́ni yẹn fẹ́ sọ ní àìdá tẹ́ ẹ máa fi ṣe ẹ̀kọ́ tí ó jẹ́ tí tẹ́ fi sọ́wọ́ sí òun ni kẹ́ ẹ máa lé lọ sórí pláfọ́ọ̀mù. ẹ rí gbogbo àdúrà tí Dọ́kásì ṣe fún rẹ̀ gbogbo ẹ̀ pápátá lọ́lọ́run gbọ́ gbogbo ẹ̀ lọ́lọ́run gbà Dọ́kásì mọ̀ ó dìye olóyè lẹ́ni o kódà oyè tọ́gà rẹ̀ ò jẹ́ òun jẹ́ oyè míì tún wà nílẹ̀ báyìí rẹpẹ ó tún wà nílẹ̀ báyìí tó tún ní kó tún wá ṣe rí báyìí èyí tó jẹ gan kò tí ì bọ́ lọ́wọ́ àwọn ọmọ ayé wọ́n sì bá a pò èmi tún bọ̀ báyìí èyí tó jẹ yẹn báyìí ẹ rí tọ́lọ́run kẹ tó ṣe ìyá àbèjì kan náà tún kú báyìí tí mo tún gbọ́ fèrèfèrè ẹ rí ní o jẹ́ ìtẹ́tí sí kínní wọn yẹn ó lò ó ni ó ṣe gbá ni ẹ bẹ̀rù Ọlọ́run lórí pé tí wọ́n ń jà sẹ́tìrì bọ́n ṣe ń wá aburú fúnra wọn sẹ́tìrì bọ́n ṣe ń wá ìṣubú fúnra wọn wọ́n mọ̀ pé nìkan ò lè lo ẹnìkan kò lo ẹnìkan kan ìyá àbèjì kú sásìkò tó fẹ́ kú ni ṣùgbọ́n wọ́n ti sọ di fúráká mọ́ Dọ́kásì lọ́wọ́ wọn ló lò ó ni àwọn àgbàlagbà ní wọn tí mo expect pé kán sọ̀rọ̀ làákàyè pé ẹ mọ̀ bẹ̀rù Ọlọ́run láàrin wọn àwọn náà jáde wọ́n ṣe ṣóò ní pé Dọ́kásì olóde o kí ló fi ṣe o kíni kan o ìgbà kan o ntí ò sojú yín tí ò dá yín lójú ẹ kàn sọ kí dẹ̀ ló fà á etrẹ́dì tó ti wà ńlẹ̀ otherwise ká nífẹ̀ẹ́ wà láàrin wọn ni láti gbà Àbíkẹ́ ti bẹ̀rẹ̀ sí jóyè yẹn tífẹ̀ẹ́ wà láàrin wọn tí ò sí kan ni bí àbèjì ṣe kú yẹn àwọn tí wọ́n ń tákù ẹ̀ yìí náà ni ó tún mọ́ àwọn náà máa gbèjà ẹ̀ wọ́n á sòdodo ìyá àbèjì kúkú tiẹ̀ ni ẹ má lọ mọ́dọ̀ Dọ́kásì lọ́rùn jèrè sẹ́rí but òun gan hùwà tó dáa kòró tọjọ́ wájú ńgbà tó ń ṣe gbogbo òkà tó ń ṣe ńgbà yẹn tó ń ẹ̀rí tó náà ń sáré pé kó náà lè ga kó ń jẹ́yàn ẹ̀rí gbogbo àwọn òkà tó ṣe ń kọ̀rọ̀ tó ṣe ń gbangba ló ń dìde sí i bọ̀ kò ní yí ẹ̀yin tẹ̀ǹtẹ̀lé kò dẹ̀ ní jáyín sí i bí ṣe ọwọ́ ọ̀hún tó ń ti ṣe tó ń mọ̀ ìṣẹ́ tó dẹ̀ kó máa fi ṣe lẹ́tọ̀ fún yín pé wo ẹ má jà ẹ ṣàjà máa ṣe sùúrù kálí mi náà mọ̀ pé bí ó ṣe rí ni kódà gbogbo àwọn nǹkan tèmi náà ti ṣe mi ò ní ṣe kó máa sọ tòótọ́ fáwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kó má bàjẹ́ kan tara òun ṣẹ lọ́hùn pé nǹkan tó ti ṣe ni o gan nígbà tó náà ojú òun le tó ń wọ́sù òun gan ò gbádùn o àwọn ìjòyè lójú òun o àti cropping àti gbogbo ẹ̀ ṣe sóògùn kákọ̀dẹ́mù yẹyẹ ká ṣe gbogbo ẹ̀ ló náà máa ń ṣe gbogbo tẹ́ẹ̀rí táwọn ọmọ ayé ń ṣe yẹ gbogbo àwọn nǹkan tó náà ti ṣe ni ẹ̀yẹ sàmọ̀ wò wọ́n ẹ má bá wọn jà ẹ fò àti wọ́n lẹ̀ kó wọn á máa fi wisdom kó máa fi lórí ẹ̀ mo ti sọ fún Infinity pé Infinity ẹ sọ fún ọmọ yín kò gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan kan wọn jà o
kó náà jókòó kó ronú sẹ́yìn ní mo ń wo gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe kà lórí Facebook yẹn gbogbo kà tẹ́ ẹ̀ ṣe tẹ́ lọ́gọ́ sábẹ́ fake profile gbogbo ẹ̀ lẹ́ẹ̀kéré ẹ̀ kò síbẹ̀ sí lè hide tó Ọlọ́run rí gbogbo yín gbogbo aburú tí Esabod kọ yín yẹn nígbà tẹ́ bá máa bẹ̀rẹ̀ sí jẹ ìyá ẹ̀ Esabod ní síbẹ̀ mọ́ ó lè ti wọ ká ilẹ̀ ó ti bá tiẹ̀ lọ ẹ wàá máa jẹ ṣégé ìyà tó kọ yín yẹn aburú tó fi kọ yín yẹn gbogbo aburú tó ń ṣe tẹ́ ẹ̀ support ẹ̀ yẹn tẹ́ ẹ̀ support ẹ̀ tẹ́ ẹ̀ bá ṣaburú tẹ́ ẹ̀yin òjókòó kẹ́ ẹ ronú pé ẹ̀ mọ̀ bímọ tíì ẹ̀ mọ̀ láwọn family tíì èèyàn mọ̀ ń jà forí olórí káwọ́dì mọ̀ gbé téèyàn lọ ìyá yìí ló mọ̀ mọ́ tó mọ̀ fẹnu sọ sáwọn tí wọ́n mọ̀ ń bá jà yìí olómọ̀ mọ̀ nǹkan tó mọ̀ sọ sí wọn olómọ̀ dára olóyè kó mọ̀ dágbà ìpè yìí o má jẹ́ bá wọn gbé pé tí ì ṣe ti tèmi níwọ̀n bá tẹ́ ẹ bá mọ̀ pé ẹ̀ nílé ìbáṣòdodo pé màmá ẹ má jẹ́ kán ṣépè fún ìjù tẹ́ ẹ ṣe yẹn ò dáa ẹ tọrọ dáríjì lọ́wọ́ wọn tàbí kẹ́ panu ẹ mọ̀ làgídí àwa ò ní sọ́pọ́ọ̀tì yín o gbogbo aláwa lórí sóò tẹ́ ti bẹ̀rẹ̀ sí báwọn ẹni ẹlẹ́ni lórúkọ jẹ́ tẹ́ ẹ̀ ṣe rẹ́dẹ̀rẹ́dẹ́ o ẹ nídàá tí mọ̀ làgídí o ṣé ká tún wá mọ bá ń jà jẹ̀bi ni tá a mọ̀ pé ẹ̀yin lẹ jẹ̀bi tẹ́ ń parọ́ mọ́ wọn àrí proof àrí evidence ẹ̀dẹ̀ ń parọ́ mọ́ àwọn ẹni ẹlẹ́ni ṣe tó yẹ pé olórí burúkú yín ẹ wá kóra yín sẹ́yìn Esabod tó bá ti parọ́ kan mọ́ yẹn báyìí ẹ mọ̀ support ẹ ní ẹ mọ̀ ní tòótọ́ ló ń sọ ayé yín lẹ́ ń bàjẹ́ ẹ lójú báyìí mo ti ṣe é lójú sẹ́ẹ̀rí tí ń ṣẹlẹ̀ sí dọ́kàsì àṣesílẹ̀ ń tó ṣe ló ń kéré rẹ̀ yẹn títí náà ń bọ̀ gbogbo ẹ̀yin ìka ẹ wá jẹ́ kí Esabod tí ò ráwọn sẹ́ẹ̀tì rẹ̀ bá jayé mọ́ kò ráwọn sẹ́ẹ̀tì ẹ̀ bá ló gbà mọ́ ó wá kó ẹ̀yin ọmọ kéékèèké ó wá bọ́ sáàrin yín ẹ rí ó wá ń fi yín ló gbà ó ń fi yín jọ̀lí ó ń fi yín ṣayé títí ẹ̀ kò wá fi nǹkan rẹ̀ kọ́ yín ó wá ń fi kà á kọ́ yín ó ń wò pé báyé yín bá da kó da báyé yín bá bàjẹ́ kó bàjẹ́ ẹ mọ̀ iye àwọn èèyàn tán ti ń tẹ̀lé Esabod táyé wọn ń bàjẹ́ tẹ́sabod tó ń ṣí fún gbogbo wọn tó ń yẹ̀yìn padà sí wọn ni ṣebí pati rẹ̀ ni bọ̀bọ̀ tí àwọn àbíkẹ́ ra mọ́tò fún Ìbàdàn yẹn ṣebí pati bẹ́ẹ̀dẹ̀ rẹ̀ ni ṣebí bàbá ewé náà pé bọ̀bọ̀ yẹn ṣebí pati rẹ̀ nìyẹn náà risk pé bó ṣe láìkẹ́ Esabod tó ń gbọdọ̀ mọ́ lọ pati bẹ́ẹ̀dẹ̀ rẹ̀ ṣebí bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn immigration ti tẹ̀ despite pé ìyá ewé tán náà wọ́n ń tẹ̀lé ń ta ewé immigration gbé bọ̀bọ̀ yẹn o kò gba bọ̀bọ̀ yẹn lẹ̀ o ó dèrò Ìbàdàn ni o ọ̀pẹ̀lọpẹ̀ àwọn àbíkẹ́ o bọ̀bọ̀ yẹn dé Ìbàdàn tán tó yẹ káwọn Esabod tó mọ̀ ṣàánú rẹ̀ bọ́mọ ẹgbẹ́ àwọn ni ó bẹ̀rẹ̀ sí yọ ni o tẹpẹtẹpẹ kò sí nǹkan tí ò sọ sí tán níṣòro ránṣẹ́ ni nígbà tó mọ̀ pé òun níwèé kí ló ń wá sí. Esabod wa ń kọ́ gbogbo yín láburú ẹ rò pé nǹkan dáadáa ẹ̀ tó yẹ pé ó ti sún méjì kòtò gbogbo aburú tó fi kọ́ gbogbo yín gbogbo ẹ̀ ni ó di wàhálà sí gbogbo yín lọ́rùn gbogbo ẹ̀yàn ọmọ ewé yẹn ẹ jẹ ìyà ẹ rà rí dánwò ẹ wà ní rántí pé aburú tí ẹ kọ́ níwà lọ́dọ̀ ìyá kan táyé rẹ ti bàjẹ́ tó fi tiẹ̀ tó fi kọ́ gbogbo yín lọ́rùn ẹ ní mọ̀ pọ́dọ̀ rẹ ni ẹ rò pé kò mọ tí ń ṣe ni ẹ rí pé kò sí nǹkan tó dáa lójú rẹ̀ rí ni kò séèyàn tó dáa lójú ẹ̀ kò sáṣọ tó dáa lójú ẹ̀ kò sí lẹ́yìn tẹ́ àṣìbù tó dáa lójú Esabod ó yẹ kẹ́ ti mọ̀ pé olórí burúkú ni irú èèyàn bá yẹn kì í ṣe ẹni tẹ́ ẹ̀ ń bá rìn téèyàn gbọ́dọ̀ sún mọ́ ẹni téèyàn yẹra fún ni tán bá kẹ́gbẹ́ jọ nígbà táwọn àwọn kékeré àwọn tó máa ń kẹ́gbẹ́ jọ wọ́n máa ń kẹ́gbẹ́ jọ pé kán máa fi ran ara wọn lọ́wọ́ kán fi máa gbá ṣùṣù mọ́ra wọn kán fi máa ṣe ni ó ní túmọ̀ ẹgbẹ́ kì í ṣe pé kán kẹ́gbẹ́ jọ kó kù díẹ̀ káàtó fẹ́nìkan nínú ẹgbẹ́ kán wá máa rántí gbogbo aburú tó ṣe kán máa yọ sùtù èsè sí kán máa yọ káburú sẹ́nìkan nínú ẹgbẹ́ kán máa yọ tóun ń ṣe yẹn èrè wo lẹ jẹ látọdún tẹ̀ tí ń tẹ̀lé ìyá olórí burúkú yẹn ayé yín bàjẹ́ sí ni ẹ̀ẹ̀kan lè sọ ni. ó di gọ́fìnà mélòó tá a rí nínú ẹ̀yàn ọmọ ewé ó di sẹ́nítọ̀ mélòó tó jáde nínú yín ó di ọ̀nàrẹ́bù mélòó tó ti jáde ayé yín bàjẹ́ sí ni ẹnu lẹ́ ń já fake life lẹ́ ń lò nígbà tó yẹ pọ̀ ga yín náà fake life ló ń lò Esabod ó ní number 1 ní fake life orí Facebook gbogbo ẹni tẹ́ bá ti rí tó bá ti ń gbé tó ń parọ́ tẹ́ ẹ̀ béèrè ẹjọ́ tó ti ń gbé nǹkan jáde ó yẹ lọ gbé tí náà wá ti tó ń rèé o ní tó ń ṣe rèé o ẹ ti tètè mọ̀ pé ẹni tó yẹ kán fún ní fọ̀tí látẹ̀yìn ni kò sẹ́ni tó bí léèrè ẹjọ́ tó bá kọ́lé o kọ́ sápò ààrẹ bó ra mọ́tò ra sápò tá a gbé ẹ̀yin náà wò ní tí àwọn ọmọ kéékèèké táwọn àbíkẹ́ ò ṣe táwọn dọ̀kásì ò ṣe tó wá jẹ́ lọ́wọ́ Adàgbàjẹ́ Ràìfù 63 ẹ wo gbogbo àwọn wà táàrí lọ́wọ́ àwọn àbíkẹ́ táàrí lọ́wọ́ àwọn dọ̀kásì táàrí lọ́wọ́ àwọn young girls táwọn àwọn star girl kankan yẹn làwọn rí lọ́wọ́ Esabod ẹ wá tètè fura pé olórí burúkú ni kó má fi tiẹ̀ kó má fi bá ti jẹ́ ní stage yẹn jọ́mẹ́lò lókù tó máa lò tó fi máa wọnú sàárè
kó mọ ní kẹ́ mọ gbé statement àkáǹtì yín jáde ó yẹ gbélé yín jáde bẹ́ẹ̀ n tó ń ṣe yé ó mọ̀ n tó ń ṣe nírú wọn táwa ti tá a ti rìnnà pàdé nínú ayé àwọn afojúdarí nu ní afojúkórè onírè àwọn tó máa ń fi wàásù tó fi máa ń gba dọ́là lọ́wọ́ èèyàn tẹ́ ẹ bá ti lọ tẹ̀lẹ́nu tó ní kẹ́ lọ gbé achievement yín jáde kẹ́ a máa fi hàn tẹ́ ẹ bá fi hàn bẹ́ẹ̀ ṣe ń fi hàn yẹn náà ló ti ń ẹ̀rí ló ti ń fojú parẹ́ mọ́ gbogbo n tó fẹ́ rí nìyẹn ẹ̀yẹ má fi hàn wọ́n ẹ má fi hàn bọ̀ tẹ́ ẹ bá tilẹ̀ èyí náà ti wá lọ tẹ̀lẹ́nu ẹ̀ tí wọ́n tẹ̀lẹ́nu ibi tó náà ti wá máa mọ̀ jẹ́ yín nìyẹn pé fake life làwọn people náà lò lórí ọ̀rọ̀ mélòó lóhun tí ì sọ wèrè mà ti lọ kó wele rẹ̀ wá ó ti lọ ẹ̀rí àwọn oní fake life ló máa ń ṣe bẹ́ẹ̀ àgbà tó bá lómi nínú wọn ní kì í pariwo látọdún tí mo ti mẹ́sà bọ́ọ̀dù ó ní ọ̀rọ̀ rẹ̀ ṣe sú mi ni mo ṣe wò pé olórí burúkú téèyàn bá wò láàrin ọdún 7 8 tí ò sí changes kéèyàn tètè padà ní káyé èèyàn má bàjẹ́ the same thing náà ni lẹ́ẹ̀mọ́ gbọ́ lẹ́nu ẹ̀ láti ọdún yẹn gbogbo tí mo ń sọ kì í ṣàràbù kì í ṣe tí mo mọ̀ nípa ẹ̀ ni mo ń sọ òun ló máa ń ṣàràbù tó máa ń purọ́ at that age nítorí káwọn ọmọ kéékèèké máa ṣe kéèyàn gbá wọn di pé ọ̀pọ̀ aláǹgbá ló danú délé àmì yìí ti nùnù bó bá jẹun bó bá yó Saheed Òṣùpá ànábì Òṣùpá ó ní bó bá yó kó panú kó mọ̀ràn dùn kó mọ̀ràn kùn gbẹ́ndú ta ló yẹ kó máa fi irú yẹn máa ṣe wá sí fẹ́yìn ọmọ kéékèèké tẹ́yìn fi social media jẹun ta ló yẹ kó máa fi irú yẹn tó yẹ ká máa gbọ́ wá sí yẹn lẹ́nu ẹ̀ bí ò bá ń ṣe sábọ́ọ̀dù pé keep your success to your pocket ayé ò fẹ́ ni fọ́rọ̀ ẹ̀yìn ọmọ yìí ṣùgbọ́n ìwà tí tó yẹ kí tí ò yẹ kẹ́ mọ rí lọ́wọ́ àgbàlagbà tẹ́yìn gan tẹ́jọ́ ọmọdé gan tó yẹ pé ẹ léwu ńlẹ̀ ń rí lọ́wọ́ olórí burúkú ẹ̀ wàá mọ̀ pé wèrè ló ń darí yín ẹ̀ wàá mọ̀ pé òun gangan nídìí tẹ́jókòó kan orientate ẹ̀ tí gbogbo yín wá sùn ẹ wá kọrí síbi kan náà ẹ sábọ́ọ̀dù ó wá dọ̀gá lé gbogbo yín lórí ó wá kó gbogbo yín láyà jẹ ó wá fẹ́ sọ gbogbo yín dolórí burúkú ẹni tí ò ní nǹkan tó yín ẹni tí ò ní làákàyè tó yín ń tẹ́ ẹ ní kò ní ẹnu ló ń jà ẹnu ló fi máa ra lé káàkiri tó bá lọ tọ́kì tó bá ra lé síbẹ̀ tó bá dé tá ń béèrè ẹjọ́ lọ́wọ́ rẹ̀ ta ni ilé tó rà sí tọ́kì ta ló interest so encourage yín nìyẹn ni àbò ń bùgá lórí irọ́ ta ló béèrè lọ tọ́kì ẹ kó dé ò bá ara lé sọ̀run àìmọye àwọn tó wọ́n wá láti nàìjíríà wọ́n wá sí ìlú òyìnbó wọ́n ara lé sí bíbá ìkan tó padà wọ́n á dé nàìjíríà wọ́n á sojú fúru wọn ò ní sọ fẹ́ nìkankan àwọn àtìyàwó wọn náà máa mọ̀ pé àwọn ti ra lé sí Los Angeles àwọn ti ẹ̀rí kan wá dé nàìjíríà kan máa àwọn ti ra lé sí Los Angeles o àwọn ti ra lé sí Amẹ́ríkà o ilé àwọn di 2 lọ́hùn o ilé àwọn di 3 lọ́hùn ẹ ti rí real person kan ẹnìkan tó rí ẹ pé tó ń hùwà báyẹn ni ó dá àwọn olóṣèlú mélòó tẹ́ rí tí wọ́n ń bòrágà ara àwọn nílé kan níbi o àwọn tó ti rà kan síbi kan o pẹ́sàbọ́ọ̀dù ẹ ti mọ̀ pé ayé fake ló ń live èmi ti mọ̀ jẹ́ ẹ̀ ti pẹ́ bọ̀ mò ń wò pé bóyá yóò change ẹ rí kò change náà 2024 náà Ẹsàbọ́ọ̀dù sì tún live fake life ó lọ gbé mọ́tò gbèsè táwọn kan sá fún lóyìnbó tí wọ́n ní access láti gbà wọ́n wò pé táwọn bá tiẹ̀ máa gbowó yẹn gan-an àwọn máa gbà kó bọ́ sí táìmù táwọn máa gbà táwọn máa lọ sinmi sí nàìjíríà káwọn lọ fi ṣe nǹkan ribiribi sí nàìjíríà ni àwọn ò fẹ́ bá kílẹ̀ àwọn jẹ àwọn ò nídìí gbèsè mọ́tò tó ń gùn wọn ra nǹkan wọn káàṣì ni wọ́n fóònù wọn rà ni tí wọ́n ayé ti gbèsè ẹ̀rí tó ń sá fún ìwọ kan wá lọ gbé gbèsè òwò àbùgà nílùú òyìnbó tàjọ ń gbé ìwọ 100,000 lẹ̀ ní káàṣì ni wọ́n ra o ẹ gbọ́ àgbàlagbà tó ń purọ́ ta ló ń purọ́ fún àwọn tó ń purọ́ fún dẹ́mọ̀ pé irọ́ ló ń pa bọ̀ wọ́n á wá dákẹ́ wọ́n wà mọ́ wò ó bọ̀ fi ṣẹlẹ̀ yà pé gbọ́ ṣé wọ́n bí léwu pé yewé ra mọ́tò yẹn ní káàsì ṣe bá kan wò wọ́n ni ṣebí lóyìnbó ìlàjọ gbé níbo ló ti fẹ́ lóhun ti rówó ṣé yewé tiẹ̀ ni tó ní 50,000 gan ní kinní ni ẹ ní ó bẹ̀rẹ̀ sí parọ́ n tó clear sí gbogbo àwa tá à ń gbé lóyìnbó pé 400 500 ni wọ́n mọ̀ yọ nínú owó rẹ lóṣooṣù ló mọ̀ san ó ní iṣẹ́ sùn ẹ bá rẹni tó ní láárí kì í ṣe social media ló tún mọ bá wọn ọmọ kéékèèké mọ tún mọ bá wọn mọ du péjì mọ bá wọn mọ du rándanrandan tó bá jẹ́ ní táyé rẹ̀ dáa ni ayé rẹ̀ ò dáa rárá gbèsè pọ̀ lọ́rùn ẹ̀
látọ̀tún tí mo ti mọ̀ báyìí ẹ rí ó bá ti lo mọ́tò yẹn báyìí yóò tún gbé lọ yóò tún gbé lẹ̀ yóò tún ó bá ti rí pẹ́ẹ́nù kùn yóò tún gbé mi mọ́tò tí mo sẹ́ndì sọmọ mi tọmọ mi ń gùn Nàìjíríà ó ní mọ́tò yìí tó lọ gbé sílẹ̀ tó fi gbé yìí tó gbé yìí mo ti sọ rí bẹ́ẹ̀sì tó fi ń ṣayé yẹn ni mo gbé fọmọ mi tọmọ mi fi ń gbọ́ ọmọ kiri Esabod àwa yìí pariwo ni wọlé lẹ́nu gbèsè dẹni ti ìwọ tiẹ̀ káàsì dé láti Germany láti jù sí iṣẹ́ ẹyọ kan lónìí ọ̀tẹ́ ẹ̀ lè rí mi kí wọ́n máa brag ẹ̀ rí ó gbé yẹn lẹ̀ ó wá gbé tuntun wọ́n á wá sí gbèsè yẹn mọ́ gbèsè yìí tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ wọ́n á wá ṣe calculation rẹ̀ bóyá 400 ní òun mọ̀ gbà ní bóyá 500 wọ́n ṣe ń ṣe nílùú òyìnbó nìyẹn even Ferrari o lè gbé ní credit wọn ò fún ẹ tẹ́mi ẹ bá ti gbé but Esabod ó ti mọ̀ pé òun ní life ẹ rí èyí tó kù nínú ayé òun lòún ránjẹ yẹn ló ti rán fi gbèsè yẹn ló ti rán fi kúbọ jẹ́ káyé ó sinmi kò sẹ́ni tó béèrè tó ní kò sẹ́ni tó béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ èwo lẹjọ́ èwo ló sì ó bá yókò pánú làwọn Yorùbá sọ sáà fẹ́ sọ pé òun lé àwọn èèyàn léré ni àbí òun fi ọlá òfin láwọn tí ò ní òfin láwọn lójú ni àbí kíni àwọn tó ń fọlá lá lójú yẹn wọ́n ní tanstein nǹkan tí wọ́n tó ń jọ̀wọ́ lójú yẹn wọ́n kàn ṣe yẹsùn máa rọ́ fún ẹni wọ́n yín mú sí ẹni tá ń béèrè ẹjọ́ lọ́wọ́ rẹ̀ ilé òǹdí mẹ́ta ní Turkey báyìí o ilé òǹdí mẹ́rin o oṣù mẹ́ta ní máa ra lé kágbàlagbà dẹ̀ mọ́ parọ́ kó mọ́ pa irọ́ ojúkorojú kó mọ́ pa irọ́ ẹ̀yin tẹ́lẹ̀ torí yín ò bá tiẹ̀ pé èèyàn lọ sí Nàìjíríà ó fi ọmọ ọlọ́mọ parọ́ fún gbogbo ayé àgbáyé kò tí ì yẹ kẹ́ ẹ mọ̀ pé olórí burúkú ni kì í ṣe aṣíwájú tó dáa kì í ṣe ẹni tó yẹ kẹ́ ẹ mọ̀ tẹ̀lé ó ń fi yín lò gbà ó ń fi yín lo ìgbà títí ẹni lórí Facebook torí kò ní life gbogbo life ẹ orí Facebook ló wà kò lọ́rẹ̀ẹ́ tó ń wá lọ ó di ìtọ́wò tẹ́ ẹ ráwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń wára yín Nàìjíríà tẹ́ ẹ máa bára yín ṣe nǹkan dáadáa nǹkan kan ó di ẹ̀mélòó tẹ́ ẹ ti rí tán ti wá bẹ́ẹ̀ Esabod ṣe nǹkan dáadáa nínú ilé rẹ̀ táwọn ọ̀rẹ́ rẹ̀ wá tán rúgele tán àwọn ọ̀rẹ́ Esabod rè o ọmọ rẹ̀ kan ṣe kíní ni ọmọ rẹ̀ ń lọlé ọkọ ni ọmọ rẹ̀ ń ṣe graduation ní lóyìn báyìí kò ní life ìgbésí ayé tó lò tí ò pé ẹ tó ń ba ẹ rí tó jẹ́ pé òun kan kábàámọ̀ ó wá fi ń kọ́ ẹ̀yin tẹ́ pé ẹ̀ tó wá ń dàgbà bọ̀ lórí Facebook tó wá fi ń kọ́ yín ó wá ń kọ́ yín níwá ìkà ẹ̀yin náà wá ń rò pé ẹ wá bí gbogbo láìfù yín sórí show rẹ̀ lẹ́ẹ̀mọ̀ sọ láàárọ̀ lọ́sàn ẹ wá ní láìfù míì ẹ ní nǹkan míì tẹ́ forí yín rò òun wá ń lò yín mọ́ gbà yóò wá lò yín yóò mọ̀ fi máa lò gbà yóò mọ̀ fi máa pass time yóò kàn dédé kúlẹ̀ kan náà ni yóò kàn já gbogbo yín lẹ̀ yóò kàn lọ ni lẹ́bàá tún sẹ̀bẹ̀ lẹ́bàá bẹ̀rẹ̀ sí máa rò pé bolẹ̀ tún ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí ìyèwé dẹ̀ ló ti wá kú báyìí ìyá yìí ẹ ti lọ dádì tì sí ìyá yìí báyìí ìwọ bolẹ̀ ti wá fẹ́ bẹ̀rẹ̀ ẹ wá ní mọ̀ nǹkan tẹ́ ẹ máa ṣe mọ́ ẹ má lọ jára yín kẹ́ lọ ronú yín ẹni tí ò ní làákàyè tó yín ó ń pè rẹ̀ lọ́gàá fún yín ẹ rí i pé láti ilẹ̀ lèmi ti sọ pé èmi ò lè gbórí tèmi sábẹ́ kankan nínú gbogbo yín àfẹ́yí tó bá ń ṣe dáadáa òun gan tó pera rẹ̀ fúnra rẹ̀ ìyèwé ló ń sọ fún mi níjọ́ tó ń sọ fún mi pé kí n ṣe ṣó fún Rọ̀ṣúlà o Rọ̀ṣúlà fún mi lówó nǹkan tí mo ní èmi ò mọ̀ ti torí owó wá sórí Facebook ń tèmi tí màá jẹ tí màá mọ̀ lónìí wa ó ní ṣége gbà yẹn tó fún mi lówó bẹ́ẹ̀ dé ìwọ náà ti dẹ ọmọ ewé báyìí o ti dọmọ àwa mẹ́ta la wà lórí kọ́ńdọ̀ yẹn o ti dọmọ mo ní ìyèwé mi sọmọ ewé o torí mo wọ ọmọ ewé ọ̀hún ta lọ́gá mi tí ìwọ tó ń ṣe rádaràdà yẹn màá máa gbà mọ́ra torí pé mo ti wà lábẹ́rẹ́ tí mo dẹ̀ mọ̀ pé ìwà tó ń wí kò normal kò right màá máa bá yé ara mi jẹ́ torí pé mo fẹ́ please ẹ èmi fìtìjú kárùn mo sọ fún mi èmi sọ mi ewé yín o ẹ ṣáàjẹ́ kémi ra wà freelancer lè mi tó bá ti ṣe dáadáa tó máa gbọ́rọ̀ dáadáa lẹ́nu mi tó bá kù díẹ̀ káàtó sí tí wà yẹn bá fẹ́ ṣe màá tún sọ̀rọ̀ fún ìyẹn omi pé mo hate ẹ Esabod tó bá pèsè orí show yín lásán yóò mọ fi ọ̀rọ̀ yóò mọ ti ọ̀rọ̀ sí lẹ́nu ni n tí ó favour rẹ̀ ló fẹ́ kẹ́ ẹ mọ́ sọ níbi tẹ́ ti máa rí pé ọgbọ́n àrékérekè yẹn láti kékeré ló ti wín sí ó wá ń dùn mí fún gbogbo ẹ̀yin tá à ń wò ní onílàkàyè tẹ́ ń ṣe show lórí Facebook tó yẹ pé show yín kò dàbí títí ẹ̀ show yín àárọ̀gbọ́n àárín kankan bẹ̀ níjọ́ tó bá wá ń sọ orí burúkú kò wá sí kankan yín tó lè má bá sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ ń pè ní màmá so which means pé ẹ̀ ń ga ni ẹ̀yin gan mọ̀ pé orí burúkú ló ń ṣe mo ti ṣe show kan rí tí mo ní èyí tó bá lè tọrọ Esabod tó lè tọrọ ẹ̀ níyà nínú gbogbo ẹ̀yin ọmọ ewé yẹn pé
ẹ fẹ́ fi irú Ẹsábọ́ọ̀dù yẹn fẹ́ fi ṣèyá tàbí pé ọmọ bí Ẹsábọ́ọ̀dù ní kọ́lọ́run ṣe fún ẹnáwó yín ẹ ṣe àmì kò sí èyí tó lè ṣàdúrà nù wọn but òun ó mọ̀ pé ẹ̀ láìkì òun ó mọ̀ pé orí burúkú lòun ṣe ó mọ̀ pé agídí lòun fi ń ẹrí tó ń sà ní pé kó sàmọ́ jí kó mọ̀ tẹ láìsà àti ká ẹ mọ̀ wá kó sàmọ́ fi pa táìmù kó mọ̀ fi máa fi wá lèwe táìmù wọn bá tó kù tóun ó lò kó mọ̀ wéṣì táìmù yín kó mọ̀ ó bá jẹ́ 30 years ló wéṣì nínú láìfù yín ni tóun fi gbé titi ẹ̀ nígbà tó bá lọ 30 years ẹ wàá jókòó wàá ronú sí pé bóòlù ṣe 30 years ẹ náà ó fi tẹ̀lé ìyèwé àní ẹ wo kílẹ̀ àṣìbù látọdún tẹ́lẹ̀ tí ń sọmọ ewé òṣì tẹ́lẹ̀ ṣe ẹ ń jẹ gbèsè mọ́ gbèsè ni àbí ṣé lójú wa náà kọ́ ló tún ti mọ́ lálẹ́ gbogbo yín ni lójú wa náà kọ́ ló ti mọ́ sọ pé ká ẹ fọ́kọ̀ ẹ̀yin olórí burúkú ẹ̀yin awáyé wá pòfo àbí àìmọye ìpè tó ti gbé iṣẹ́ lójú wa nígbà tó rí tán ni tó rí pé gbogbo ayé yín ẹ ti gbé sóhun lórí òun ni dígí yín òun lògùn yín ìyẹn ń brag báyẹn fún yẹn ti mọ̀ yín pé ó ń fi yín pass time ni abúya yín abú bàbá yín ẹ̀rí páyé yín ti bàjẹ́ ẹ̀yin tí ìyèwé mọ́ búya láya yín tí mọ́ bú bàbá yín yẹn ọmọ ọdún mélòó ni ó ń búya láya yín ẹ ti torí pé ẹ fi ń pa depression lórí Facebook ẹ ń wo sórí ẹ rí kò jẹ́ kẹ́ ẹ lè lanu kẹ́ ẹ jà fún ìyá àti bàbá yín ayé gbogbo yín wá bàjẹ́ ẹ celebrate ìyá yín rí ẹ tẹ́ ẹ celebrate tó yẹ pé láti inú sàárè ló ti máa jẹ ìyà kó tó débi tó ń lọ pẹ̀lú aburú tó ń ṣe tí ò rí èèyàn sọ fún